àti Dexter Booth. So ní ọ̀sẹ̀ tó kọjá tí a bá gbàgbé ẹ rí i pé a dúró sí àparí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin tí a mọ̀ sí ètò ẹlẹ́ẹ̀kẹrin program 4 tí a mọ̀ sí graph. So ní òní a máa bèèrè ètò mìíràn fún àǹfààní àwa tí a ń bá wa lọ, àwa tá ń tẹ̀lé wa lọ. Ẹ rí i pé tó kù nínú ètò náà òun náà ni kíni o, òun náà ni tí a mọ̀ sí linear equation. So náà ni tí a mọ̀ sí linear equation ni ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣe kíni o, ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé fúnra. So mo lérò pé a ti rí àpàtì mi. So torí àkókò ti lọ púpọ̀ mi ní dá wa lágara. So tá bá ní linear equation polynomial, a ní wá láàrin equation àti expression zero ni. A sọ fún wa ipe tá bá ní àkójọpọ̀ variable àti constant tó jẹ́ pé wọ́n wà ní kíni o, wọ́n wà ní oríṣiríṣi ọ̀nà tàbí oríṣiríṣi àyè. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ rí i pé variable leléyìí o, x àbí, so constant leléyìí ká pé a. Ẹ má gbàgbé pọ́jọ̀gbọ́n ti sọ fún wa síwájú pé àwọn alifábẹ́ẹ̀tì ṣáájú báyìí òun la máa fi ṣe kíni, a lè fi ṣe wọ́n ṣe constant. Àwọn alifábẹ́ẹ̀tì gbẹ̀yìn ó la lè fi wọ́n ṣe kíni o, a lè fi wọ́n ṣe variable. So tí bá nírú nǹkan báyìí 2x plus y, a ti mọ̀ pé léyìí 2x plus y yìí o, so expression ni o, kódà binomial expression ni pẹ̀lú, torí táàmù mélòó lọ expression yìí ni, ó ní táàmù méjì. Táàmù alákọ̀ọ́kọ́ ni tó bá jẹ́ pé ó ní táàmù kan monomial, tó bá jẹ́ pé ó ní méjì binomial expression. Expression máa wá di equation tó bá ti ní àmì ìdọ́gba tí a mọ̀ sí is equal to. So tẹ́ bá ti á equate ẹ̀ sí nǹkan kan báyìí, ajá sí pé kí ni o, expression yìí ti di equation. Ní táwọn ní ojú máwòrán yìí, so òun náà ni à ń pè ní kíni, òun là ń pè ní equation. Kí la máa ń pè ní linear equation? Ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé. Ó ní tá bá linear equation tó wà ní variable ọ̀yọ̀ kan, ẹ rí pé tẹ́ bá wo equation lẹ́yìn náà, bẹ̀rẹ̀ variable méjì ló ní, ó ní variable méjì. A máa sọ pé linear equation yìí òun variable méjì ni, kò ní sọ variable kan. Mo rò bó ti wá báwọn. So bẹ̀tẹ̀ ọ̀jọ̀gbọ́n ní tá bá ní linear equation tó jẹ́ kí ni ó ní variable kan, a máa pè ní linear equation tó bá jẹ́ wípé power variable yẹn tó bá jẹ́ pé 1 ni. So ti bá wọn. So tí power variable yẹn is no other higher than 1. So kò ju kí n lọ, kò ju 1 lọ. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹgbẹ́ tí bá ní 2x plus 3 is equal to 7. Ṣe é pé kí ni variable wa ń bí báyìí, kí ni tá fẹ́ wá, kí là ń wá. Ṣe é pé tá fẹ́ wá òun náà ni kí ni o, òun náà ni s. Ẹ rí pé tá fẹ́ wá òun ni s. Bá dẹ̀ ṣe ti rí pó jẹ́ s, òun náà ni pé kí ni, ìgbà tá ti mọ̀ pé x òun náà ló jẹ́, so ajá sí wípé kí ni o, ajá sí pé s yẹn ìgbà tá fẹ́ wá, so òun ni variable mi. Tẹ́ bá dẹ̀ wo degree tí x yẹn ní, in tó pọ̀ jù lókè x tó ní òun náà ni 1. Mo bó ti yá wá, ajá sí pé a máa pè lé ní kí ni o, linear equation. Òun la máa pè ní linear equation. So tí ọ̀jọ̀gbọ́n sọ pé kí ni linear equation yìí náà, a tún lè pè tẹ́ bá wo àwọn ìwé mìíràn, wọ́n á tún máa pè ní kí ni o, wọ́n á tún máa pè ní simple equation. Ajá sí pé tá wá ti gbọ́ kí ni simple equation, simple equation náà ni wọ́n pè ní linear equation. Kí la máa pè ní linear equation? Tá bá fẹ́ sọ lágbọ́nrin kí ni, lágbọ́nrin polynomial lè ta ti ṣe síwájú, òun náà ni pé kí ni o, tó bá jẹ́ pé degree power tó pọ̀ jù nínú equation yẹn kí ló jẹ́ o, tó bá jẹ́ 1. Mo bó ti wá báwọn, so òun yóò máa jẹ́ simple equation, yóò máa jẹ́ simple equation tí a dẹ̀ sí mọ̀ linear equation. So ìjẹ́ tí eléyìí bá yé wa, bó la ṣe á lè ṣe simple equation. So ọ̀jọ̀gbọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní frame alákọ̀ọ́kọ́, solution of simple equation. Bó la ṣe lè máa wá àwọn unknowns. A ti mọ̀ tí simple equation jẹ́. A dẹ̀ nínú simple equation wọ́n lè fún wa ní variable tá a mọ̀ wá tó bá jẹ́ pé kí ni o, tó bá jẹ́ pé variable tá ń wá ọ̀yọ̀ kan ni. Mo rò bó ti wá báwọn. So ọ̀jọ̀gbọ́n ní tá a bá fẹ́ wá variable tí ó tá a mọ̀,
so tàbí léyìí tí ó ṣe kí ni o ta ṣàfẹ́kùn rẹ̀ òun náà ni pé tá a máa ṣe ni pé a máa kó àwọn variable jọ a dẹ̀ sì máa kó àwọn constant jọ yàní tá a jẹ́ pa ṣe kí ni o ń tá a mọ̀ bẹ́ẹ̀ bí àwọn nọ́mbà ni o tàbí àwọn tí wọ́n jọra wọn ni o a kó wọn jọ sí ẹ̀gbẹ́ kan so àwọn mìíràn tí wọn ò jọra wọn tàbí àwọn mìíràn náà tí wọ́n tún jọra wọn a kó wọn sí ibòmíràn ó dà gẹ́gẹ́ bí kéṣíkí ni kí ẹ̀wà àti ráìsì kó dàpọ̀ ṣe àgbẹ̀ tí ẹ̀wà àti ráìsì bá dàpọ̀ nítorí yóò ṣe náà ni pé kí ni èèyàn ya ẹ̀wà sọ́tọ̀ èèyàn dẹ̀ ṣe kí ni o èèyàn dẹ̀ sì ya ráìsì sọ́tọ̀ sọ̀jọ̀gbọ́n á mú àpẹẹrẹ wa ó ní tá bá ní 6x plus 7 plus 5x minus 2 plus 4x minus 1 is equal to 36 plus 7x ẹ mọ́ gbàgbé lẹ́ẹ̀kan sí pa máa pe nǹkan ní linear equation tó bá jẹ́ pé kí ni tó bá jẹ́ pé degree tó pọ̀ jù ń bẹ̀ wọ́n ní o a dẹ̀ ti mọ̀ pé linear equation bákan náà òun náà ní kí ni òun náà ní simple equation ọ̀dà ìjẹ́ tó bá yé wa bó láṣẹ àṣìṣe léyìí náà pẹ̀lú àlàyé tá a dẹ̀ ṣe òun náà ní pé irú nǹkan báwọn tá a bá fẹ́ ṣe kí ni tá a bá fẹ́ wá òun náà pa máa ṣàkójọ so lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún a kọ́kọ́ wò pé ṣé ń ta lè kójọ wà lẹ́gbẹ̀ẹ́ òsì náà a kọ́kọ́ wò pé ṣé ń ta lè kójọ wà ká tó ṣe kí ni o ká tó yà wọn ká gbé wọn sí ààyè tó ẹgbẹ́ wọn ṣe kí n tán lè gbà ṣiṣẹ́ ẹgbẹ́ tẹ bá wọlé yìí táàmù x léyìí wà táàmù x léyìí náà wà táàmù x léyìí náà wà so ti ń bá àwọn yòókù tó kù ń bẹ kí ni o a mọ̀ pé wọ́n ní kí ni constant torí pé wọn ò ní kí ni wọn ò ní táàmù kankan so ti wà kò sí variable kankan lẹ́gbẹ̀ẹ́ wọn so ti yé so ajá sí pé tí n bá kó àwọn tó wà ní táàmù x jọ ilé ọmọ jẹ́ 6x plus 5x plus 4x ẹ mọ́ gbàgbé mọ́ ti ṣàlàyé fún wa níbi collecting the like times so then plus 7 minus 2 minus 1 equals to 36 plus 7x mo fún ti yá mọ́ ẹ pé tẹ bá ro mẹ́tẹ̀ẹ̀ta yìí papọ̀ 6x plus 5x ẹ má jẹ́ kí ẹ sí dàrú ó dà gẹ́gẹ́ bí n ti sọ pé búrẹ́dì mẹ́fà plus búrẹ́dì márùn ṣàgbó di kí ni o búrẹ́dì mọ́kànlá plus 14 plus 4x yóò mọ jẹ́ 15x ṣàgbọ́ yìí wà then plus 7 minus 2 5 minus 1 so ilé ọmọ jẹ́ 4 equals to 36 plus 7x ẹ̀ẹ́dìgbà tí kí ni o so àti ṣàkójọ apá ọ̀tún àti ti ṣàkójọ apá òsì náà bákan náà bọ̀dọ̀ ti yá báyìí ajá tí bá ṣàkójọ wọn ilé ọmọ jẹ́ kí ni o tí bá gbé arákùnrin wá bí báyìí so tí mo dẹ̀ gbá arákùnrin wá bí báyìí náà tí a pè ní collect the like times so tàbá dẹ̀ fẹ́ dára láàmú náà wọn náà ní pé kí ni o ìgbà tá a ti mọ̀ wípé tó fún wa nìyẹn ajá sí pé mo lè kágbélé mo fẹ́ gé kúrò ẹ rí i pé àjọṣe tó wà láàrin 15s yìí àti 4 náà ní pé kí ni addition so tí má dẹ̀ fẹ́ pa tí má fẹ́ bá àjọṣe yẹn jẹ́ òun náà ní pé kí ni o máa subtract 15 from both sides so tí yé mi báwọn ẹ̀bọ̀ tí bá fẹ́ dá mi láàmú yóò máa jẹ́ 15s máa gbára kùnrin wa minus 7s is equal to 36 máa gbára kùnrin wa tó bá ti fo gádà so addition ló ní tẹ́lẹ̀ yóò máa di subtraction minus 4 gbogbo tí mi máa 15s minus 7s yóò jẹ́ 8s equal to 32 ọ̀yà ìtumọ̀ 8s equal to 32 pé kí ni máa multiply pẹ̀lú 8 tí ó mọ̀ fún mi 22 ẹ pé láì láàjà tá a rí inú tẹ́lẹ̀ 4 ni ó mọ̀ jẹ́ ajá sí pé mo lè sọ pé kí ni s mi jẹ́ 32 divided by 8 eléyìí tí ń ṣe 4 mo gbọ́ yé wa báyìí so eléyìí ní bá ṣe máa ṣe jẹ́ tí eléyìí bá yé wa tá a dẹ̀ gbọ́ yé ọ̀jọ̀gbọ́n ní àwọn equation mi wà tá a bá wò wọ́n tá a bá ṣàkíyèsí wọn dáadáa wọ́n lè má wà ní simple equation kí la pè simple equation a ní simple equation àwọn tó gbé wọ́n ṣe kí ni o tó jẹ́ pé tó jẹ́ power tó pọ̀ jù ń bẹ òun náà ní kí ni o so òun náà ní 1 so wọ́n ní àwọn míì lè mọ́ jẹ́ simple equation ṣùgbọ́n tá a bá ń ṣiṣẹ́ lọ wọ́n lè padà di kí ni o wọ́n lè padà di simple equation so wọ́n lè padà di simple equation so ajá sí pé nǹkan wá lágbọ́rin tí èsè simple equation kò túmọ̀ sí pé kò lè di simple equation mọ́ ajá sí pé tá a bá ń ṣe lọ ó lè padà ṣe kí ni o ó lè padà dà bẹ́ẹ̀ so inú àpẹẹrẹ tọ́jọ̀gbọ́n mú náà ni pé kí ni kápẹ́ bá lérúṣẹ́ eléyìí 4x plus 1
s plus 3 minus s plus 5 s minus 3 3x plus 1 s minus 4. Ìgbà tí kọ́ bá ṣe lè mọ̀ sí bá ṣe pọ̀ pẹ̀lú kíni o pẹ̀lú bracket òun náà ni pé a multiply out pẹ̀lú ká lo distributive law wa. Tí n bá ṣe lè ajá sí pé ó jẹ́ 4x squared plus 12x plus x plus 3 so yé wa a fi lè multiply lè òun náà tún fi multiply lè eléyìí náà multiply lè so eléyìí náà multiply lè mo bó ti yé mi bá then minus x times x eléyìí náà jẹ́ x square minus 3x plus 5x minus 15 so ti yá bá eléyìí náà jẹ́ kí ni 3x squared minus 12x plus x minus 4x abájọ dàrú eléyìí times eléyìí 3x squared eléyìí times eléyìí minus 12x 1 times x s minus 4 no minus 4 ní jẹ́ kí ṣe minus 4x ajá sí pé ọmọ jẹ́ 4x squared plus 12x plus x plus 3 minus x squared plus 3x minus 5x plus 15 is equal to what? 3x squared minus 12x minus 4. Pé tá bá ṣe lágbọ́nrin àkọ́kọ́ tó bá ṣe kí ni o tá bá ṣàkójọ wọn so tá bá ṣàkójọ wọn àwọn tí wọ́n jọra wọn tá kó wọn jọ rí pé léyìí táàmù x squared lónìí o eléyìí náà ní táàmù x squared tá bá ṣàkójọ wọn yóò jẹ́ 4x squared minus x squared lẹ́yìn rẹ̀ a tún ní táàmù x lélẹ́yìn náà tí bá kó náà yóò jẹ́ 12x plus x plus 3x minus 5x lẹ́yìn rẹ̀ ni àwọn táàmù constant òun ni wọ́n jẹ́ kí ni o plus 3 plus 15 is equal to what? 3x squared minus 12x plus x1 plus 12x plus x minus 4 so tí n bá tá bá yọ eléyìí kó nu ara wọn ó dàbí kí n sọ pé mo ní mọ́ngòrò mẹ́rin kí n wá yọ mọ́ngòrò kan kó nu mọ́ngòrò mẹ́rin sẹ́yìn pé ó jẹ́ 3x squared plus 13x mọ́ bínú jẹ́ ń ṣe léyìí tán 13x plus 3x yóò máa jẹ́ 16x minus 5x eléyìí ó jẹ́ 11x plus 18 is equal to what? 3x squared so tí n bá minus 11x minus 4. Pé tẹ́ bá ṣàkíyèsí bẹ́ẹ̀ dáadáa rí pé eléyìí ó ṣe kí ni o eléyìí ó gíra wọn so tí ẹ mọ́ dára yín láàmú tó bá jẹ́ yí pé ẹni equation tó wá jẹ́ pé tó wà lápò ọ̀tún ẹni pé táàmù yẹn náà tún wà lápò òsì tí kí ni o tí àwọn sign tó sì wà ní ọ̀dọ̀ wọn papọ̀ ẹ lè fi wọn gíra wọn ṣe pé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ náà ni pé ṣe pé tí bá gbélé náà padà wá bíbá yìí tẹ́lẹ̀ yóò di 0 so 3x squared minus 3x squared ajá sí pé ó jẹ́ 0 ilé ọmọ ajẹ́ 11x plus 18 is equal to minus 11x minus 4 a tún gbé collect like times àwọn tó jọra wọn tá bá kó wọn jọ ilé ó jẹ́ 11x ilé iná jẹ́ kí ni o plus 11x equal to minus 4 tá bá ti gbélé ìfúgádà kí ni ó di yọmọ di minus 18 11x plus 11x ìwé mọ́kànlá plus ìwé mọ́kànlá kí ni wọ́n jẹ́ 22x is equal to minus 4 minus 8 mo lẹ́mọ̀ ronú negative nípa lórí ní agbọ́nrin gbèsè ajá sí pé minus 4 minus 18 mo jẹ gbèsè 4 mo tún jẹ gbèsè mo tún jẹ gbèsè 18 yóò máa jẹ gbèsè mi ó jẹ 22 so tí èmi wà kí ni màá multiply pọ̀ mọ́ 22 tí ó bọ̀ fún mi ní minus 22 ajá sí pé minus 1 nìyẹn àbí láì tí ṣe minus 1 bó ló ṣe á jẹ minus 1 náà ni pé ká collect like ká divide both sides by 22 ajá sí pé ló jẹ 22 is equal to minus 22 divided by 22 so eléyìí ó gẹ́ra wọn eléyìí ó dẹ̀kun kí ni yóò kú minus 1 ẹni pé kò lè rárá eléyìí ni ọ̀nà tá a lè gbà ṣe kí ni tá a lè gbà ṣe linear equation eléyìí ni ọ̀nà tá a lè gbà ṣe linear equation. Ọ̀jọ̀gbọ́n á tẹ̀síwájú ó ní yóò mọ bálákàyè mu jẹ́ pé kí ni o ká máa wo bóyá ń ta ṣètò àbí òótọ́ pẹ̀lú pé ń ta gẹ́ẹ̀tì fún ọ̀nà nìyẹn tá a bá fi sínú original equation wa eléyìí tó fún wa láti ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀
pé bóyá yóò mọ̀ ṣe kí ni o left hand side apá ọ̀tún bóyá yóò máa dọ́gba pẹ̀lú apá òsì ní tí wọ́n sọ lélẹ́yìí gbé kẹlá ní x wá jẹ́ bí báyìí a ní x wá jẹ́ 4 ọ̀dà kí ni wọ́n fún wa kápẹ́ bíbi tí bá ti rí ẹ̀sìn sìn tí bá fi 4 sí ajásíkẹ́lẹ̀ ọmọ jẹ́ 6 times 4 24 24 plus 7 31 31 plus 20 51 51 minus 2 49 49 plus 16 ilé ọjẹ́ 5 65 65 minus 1 yóò máa jẹ́ 64 ajá orí báyìí náà bí yóò jẹ́ 64 7 times 4 28 28 plus 36 ẹ̀rí pé 64 lòun náà so owó máa mọ̀ pọ̀ gbà á máa mọ̀ pé ń ta ṣe tọ́ tó bá jẹ́ pé gbà tá a bá fi èsì tá a gẹ́ẹ̀tì wọn tá a bá sọ sí apá ọ̀tún tá a sì sọ sí apá òsì tó bá fún wa ní nǹkan kan náà gbádéńdé ajá sí pé kí ni o ajá sí pé iṣẹ́ tá a ṣe ọ̀tọ̀ nìyẹn mo fílẹ̀ fún yín èyí tá a sílẹ̀ kìjẹ́ kẹ́yìn náà wò. ọ̀yà ọ̀gbọ́n á tẹ̀síwájú ní from 3 ó ní tó bá jẹ́ pé simple equation wa tó bá ní algebraic fractions kí láwọn pé gbogbo alámọ̀ fraction èyí tó ní numerator àti denominator adẹ̀mọ̀ algebra ní pé kí ni o ìmọ̀ ẹ̀kọ́ eléyìí tó yẹ pé mọ́ ṣàkójọ ìmọ̀ ìṣirò tí máa ṣàkójọ variable àti constant papọ̀ ajásí pé tí máa ní algebraic fraction algebra ni o algebraic expression ni o ó tún wá wà ní ipò kí ni o ipò fraction ó ní tí màá kọ́kọ́ sí náà ní pé kí ni o màá kọ́kọ́ yanjú denominator mi náà so ẹ dákun ẹ jẹ́ ká dì mọ́wọ́ tá a bá ń ṣiṣẹ́ lọ tá a bá ní equation kan tí wọ́n ní ká wá ònónú rẹ̀ tó bá fi mú wa tó jẹ́ pàgbà á rí pé equation wa wà ní form of fraction ajá sí pé sẹ́yìn táwọn kọ́ ṣe náà ní pé kí ni o ká kọ́kọ́ ká di fraction ńlẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọjọ́ gbọ́ fún wa nílé x plus 2 divided by 2 minus x plus 5 divided by 3 is equal to 2x minus 5 divided by 4 plus x plus 3 divided by 6. Ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí eléyìí dáadáa equation ni o ṣẹ́rọ̀ ni torí ó ní kí ni ó ní àmì ìdọ́gba nínú kódà equation yìí algebraic expression ní pẹ̀lú ó sì tún ní kí ni ó tún jẹ́ fraction ajásígbà máa sọ pé equation tó kó algebraic fraction sínú so tí èmi bá wọn ẹ̀dẹ̀ má gbàgbé tí ọ̀jọ̀gbọ́n sọ náà ni pé tí n bá fẹ́ ṣerú àwọn nǹkan báyìí n tí kọ́kọ́ mọ ṣe tí mo kíyèsí òun náà ni pé kí n kọ́kọ́ ṣe kí ni o kí n kọ́kọ́ yanjú àwọn fraction náà bó láṣẹ máa ń yanjú àwọn fraction òun náà bá mọ̀ ṣe kí ni o a máa multiply táàmù kọ̀ọ̀kan pẹ̀lú LCM denominator kí là ń pè ní LCM lowest common multiples kí ni lowest common multiples òun náà ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá sọ pé 4 so tí ẹ wà ẹ rí i pé multiple 4 àwọn ní kí ni o 1 àwọn tó jẹ́ multiple 4 àwọn ní 4 8 ìlọ́po ní multiple 8 12 16 20 24 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kí ni ìlọ́po 8 ń tiẹ̀ àwọn ìlọ́po 8 ọmọ jẹ́ 8 16 àbí 24 32 gbogbo yíwa bá ó ní pé tàbá wò kí ni common multiple jẹ́ bá eléyìí wà ń bí eléyìí wà ń bí eléyìí wà ń bí eléyìí wà ń bí 24 wà ń bí 24 wà ń bí ajá sí pé a ní kéré tán pa jájú 8 16 àti 24 yóò wà ń bẹ̀ ṣùgbọ́n ní 8 16 àti 24 yìí èwo ló tóbi jù èwo ló kéré jù lowest 8 ni ajá sí pé LCM 4 àti 8 yóò mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ 8 mo dẹ̀ ṣàlàyé fún wa nínú ẹ̀kọ́ tó ka imú tàbá fẹ́ dára láàmú náà ni pé nínú ọgbọ́n àbọ̀ náà tó yá tó lè gba wá LCM náà ni pé tó bá jẹ́ pé tó wà ní denominator rẹ̀ wọ́n bá papọ̀ bẹ́ẹ̀ bí àpẹẹrẹ mo nírú nǹkan báyìí x divided by 2 divided by y divided by 2 má dára láàmú LCM ọmọ jẹ́ kan náà àwọn nọ́mbà ó gbọ́n papọ̀ ajá sí pé LCM mi ọmọ jẹ́ 2 bí báyìí so ti mọ̀ tí wọn ò bá wá papọ̀ tó wá jẹ́ pé nǹkan lè lọ́nú ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní x divided by 2 plus y divided by 4 ṣé wọ́n papọ̀ wọn ò papọ̀ ajá sí pé kágbọ́n tiẹ̀ papọ̀ tẹ́lẹ̀ ní LCM mi ọmọ jẹ́ nọ́mbà o bẹ́ẹ̀ tí wọ́n á papọ̀ sí
ṣùgbọ́n tó bá ṣàkíyèsí 2 jẹ́ factor 4, 2 lè lọ́nu 4, 4 lè gé 2. mo bó ti ń bá ajá sí pé ẹsẹ̀ mọ́mọ́ jẹ́ eléyìí tó tóbi jùlọ, ẹsẹ̀ mìíràn á jẹ́ kíni o, yóò máa jẹ́ 4. tí denominator bá wá jọra wọn, tí kan ò sì lè lọ́nu kejì, yàní tí kan ò lè gé kejì, tó ti yé máa ajá sí pé tẹ́mọ̀ ṣe náà ni pé kí n tó bá fẹ́ wá LCM lọ́nà tó kéré tó fẹ́ mọ́ lo tí mo ṣe lókè mi báyìí, òun náà ni pé ọmọ ṣe kí ni ọmọ multiply. ajá sí pé pẹ̀lú eléyìí LCM mi ọmọ jẹ́ 15. mo bó ti yá bá lọ́nà tó kéré ń jẹ́ tún sọ. kọ́kọ́ wò bá denominator rẹ̀ nọ́mbà kan náà ni wọ́n ní. tí wọ́n bá ti jọ ní nọ́mbà kan náà, àbùṣe ti bùṣe o, kàn mú nọ́mbà yẹn, òun yóò jẹ́ LCM rẹ̀. tí wọ́n bá jọ ní nọ́mbà kan náà ṣùgbọ́n kan jẹ́ factor èkejì, nǹkan lè lọ́nu èkejì tàbí ìkejì lè gé kan, ajá sí pé LCM rẹ̀ wọ́n jẹ́ nọ́mbà tó pọ̀ jù. tí wọ́n bá wá papọ̀, tí kò dẹ̀ lè lọ́nu èkejì, ajá sí pé ọmọ LCM rẹ̀ pẹ̀lú pọ́ ọmọ multiply àwọn nọ́mbà yẹn papọ̀ lọ́nà tó yá ni o, lọ́nà tó yá ni mo ṣàlàyé o. ọ̀yà ọ̀jọ̀gbọ́n á fún wa ní rélé ẹjẹ́ tún kọ́. a ní x plus 2 divided by 2 minus x plus 5 divided by 3 is equal to 2x minus 5 divided by 4 plus x plus 3 divided by 6. ọ̀yà kí lọ́jọ̀gbọ́n láàkọ́ sí àkọ́kọ́ yanjú denominator. bó láṣẹ mọ́ yanjú denominator? multiply through by the LCM of the denominator. kí la dẹ̀ ní denominator wa 2, 3, 4, 6. kí ni LCM mi ó jẹ́? tó bá fẹ́ lòfin eléyìí tí mo ṣàlàyé, òun náà ni pé ṣé nọ́mbà yẹn papọ̀ wọn ò papọ̀. ajá sí pé níwọ̀n ìgbà tí wọn ò fi papọ̀ yẹn, só ti yé mi báwọn, wàá wò pé ṣé kan lè lọ́nà èkejì, só ti yé mi báwọn. so lẹ́yìn tí wọ́n bá lè lọ, wàá ṣe kí ni wàá multiply wọn. tàbí kó tún ronú sí pé kí ni nínú nọ́mbà mẹ́rẹ̀ẹ̀rin yìí, kí ni tó kéré jù tó jẹ́ lọ́pọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin. tó bá fẹ́ dára láàmú pẹ̀lú àlàyé tí mo ṣe, ó rí pé 2 ni o. kí ni ìlọ́po 2, 2, 4, 6, 8, 10 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 3 ńkọ́? 3, 9, 12, 15 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 4 ńkọ́? 4, 8, 12, 16, 20 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀yà 6 ńkọ́? 6, 12, 18, 24, 30 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sóti ẹ̀yìn pé tẹ́ bá ṣàkíyèsí wọn, àwọn ló kọ́mọ̀ nù gbogbo wọn. sóti mọ́ bínú ọ̀yẹ́ kí n kọ́ sí ìṣirò ẹ̀. òun ló kọ́mọ̀ nù gbogbo wọn. ó rí pé 12 kọ́mọ̀, 12 wà ń bí, 12 wà ń bí, 12 wà ń bí, 12 wà ń bí. kí ló tún kọ́mọ̀? sọ pé tá a bá tẹ̀síwájú nílé yìí, tó tún kàn tó kọ́mọ̀ nínú òun náà ní 18, ṣùgbọ́n tó bá wò èyí tó kéré jù ń bẹ̀, òun náà ní kíni o, òun náà ní 12. ajá sí pé LCM yóò jẹ́ 12. bó wá ní ẹ̀yin lẹ ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan ìpè tó bá jẹ́ wípé nọ́mbà ò bá papọ̀, ẹni ká máa wò báyà kan lè lọ́nu ẹlẹ́ẹ̀kejì, a sì ṣàkíyèsí pé 3 lè lọ́nu 6, 2 lè lọ́nu 4 náà. ajá sí pé tá a bá mú ọlọ́ọ̀ kọ̀ọ̀kan, ilé ọmọ jẹ́ 6, 4. mo bú ti yá báwọn. mo láwọn á wò pé ṣé kí ni o, ṣé kan lè lọ́nu ẹlẹ́ẹ̀kejì ọ̀gbọ́n ò lè lọ́nu ara wọn. àwọn multiply ara wọn, a multiply wọn papọ̀, yóò mọ̀ fún ẹni 24. tó bá lo 24 yẹn náà kò sí láburú. mo bú ti yá báwọn. ṣùgbọ́n lowest common multiple wọn, nọ́mbà tó kéré jù tó jẹ́ lọ́pọ̀ àwọn mẹ́rin 12 ni. so àlàyé tí mo ṣe gẹ́gẹ́ mo ṣe sọ́lẹ̀ kan náà ní pé kí ni o, láti máa lo fọ́nà tó yá. ọ̀yà LCM wà gàdá àti mọ̀ pé ó jẹ́ 12 nísìn. ajá sí pé fún gbogbo táàmù yẹn màá máa fi 12 multiply rẹ̀. 12 times s plus 2 divided by 2 minus 12 times s plus 5 divided by 3, 12 times 2s minus 5 divided by 4 plus 12 times s plus 3 divided by 6. so ti yọ abáyé. ọ̀yà so divided by 6. ajá sí pé tó bá ṣe síwájú sí, so tó bá ṣe síwájú sí, ilé wọn jẹ́ 2, 6 ògèlè yóò jẹ́ 6s plus 2. ọ̀yà kódà 4 tún gélé yìí pẹ̀lú, so minus 4s plus 3. ó gbé tẹ́ bá wọlé náà, so formula nínú 12 sọ ẹ̀ pé 3 ni.
You get 3 is equal to 2x minus 5, then plus, so 2x plus 3. And then we're going to touch the multiply out. So yeah, we'll get 6x plus 12 minus 4x minus 12, 6s minus 15 plus 2s plus what? Plus 6. So plus 2x plus 6. Yeah, every time I see síwájú sí. Ẹ rí pé constant bí báyìí 12 lélẹ́yìí o. Mo ní 12 mo dẹ̀ sì jẹ́ gbèsè 12. Ẹ rí pé wọ́n ṣe kíni? Wọ́n gẹ́ra wọn. Kíni ó kún lẹ́gbẹ̀ẹ́ kejì yìí? So yóò máa fún mi ní kíni o? 6s minus 4. Ẹ rí pé tí a bá ní 6s minus 4 eléyìí ó jẹ́ 2s equal to tẹ́ bá ṣe eléyìí náà síwájú sí 6s plus 2s eléyìí ó jẹ́ 8x minus 11. Tẹ́ bá gbé arákùnrin yìí wẹ́gbẹ̀ẹ́ níwọ̀n gbà tó ti fẹ́ fún gádà yìí kí ni ọmọ di o yóò mọ pàwọ̀dà àjásípélé ọmọ jẹ́ 2s minus 8s equal to minus 11. Ẹ gbé kí ni 2s minus 8s ó jẹ́ minus 6s equal to minus 11. So tí yé mi bá so s mi máa jẹ́ kí ni minus 11 divided by minus 6. Ilé tí ń ṣe 11/6. Ilé tí ń ṣe 11/6. Ẹ dákun jẹ́ ká ṣàkíyèsí rẹ̀ bóyá mi tí ṣe àṣìṣe. So in tí mo fẹ́ ká kọ́ mi báyìí náà ni pé kí ni tá bá ń ṣiṣẹ́ lọ tó wá jẹ́ pé algebraic equation tá a ní ó ní fraction nínú. Ẹ má gbàgbé pé tọ́jọ́ gbọ́ láwọn ọkọ̀ ọmọ ṣe náà nígbà ọkọ̀ ọmọ clear denominator yẹn. Bó ládẹ̀ ṣe mọ́ clear denominator náà nígbà máa multiply equation yẹn àbí kí ni o equation yẹn pẹ̀lú LCM denominator. Mo dẹ̀ ní ẹ mọ́ dára yín láàmú tẹ́ bá fẹ́ find the LCM náà ni pé ẹ kọ́kọ́ wò bóyá yín tó wà ní denominator papọ̀. Tó bá yẹ pé tó wà ní denominator papọ̀ àbùṣebùṣe LCM yóò mọ jẹ́ nọ́mbà yẹn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 1 divided by 2 plus 3 divided by 2 LCM mi láì jẹ́ kí mo dára mi láàmú 2 ni ó mọ jẹ́ torí 2 àti 2 mo ní ìsàlẹ̀. Ọ̀nà kejì ni pé tí àwọn nọ́mbà méjèèjì yóò bá papọ̀ ṣùgbọ́n tí kan jẹ́ factor ẹlẹ́ẹ̀kejì tí kan lè lọ́nà ẹlẹ́ẹ̀kejì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 1 divided by 2 plus 3 divided by 8 ẹ rí pé 2 lè lọ́nu 8 kódà ó lè lọ débi pa nígbà change ilẹ̀ ajásí pé LCM mi bí wà yóò mọ jẹ́ 8 yóò mọ jẹ́ eléyìí tó jẹ́ pé ó lè lọ nínú rẹ̀. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé nínú àwọn ọ̀nà tó yá pé tí nọ́mbà tó wà ní denominator bá papọ̀ tí kan ò dẹ̀ sì lè lọ́nù kejì òun náà ni pé dáṣe náà ni pé kí ni ẹ multiply àwọn nọ́mbà yẹn méjèèjì pẹ̀lú ara wọn. So yóò fún yín ní kíni o yóò fún yín ní èsì kan náà ìjẹ́ tí ilé wa yé wa ṣé a ní ẹni tó ní béèrè kó tó di pé a bọ́ sí fírémù ẹlẹ́ẹ̀keje simultaneous linear equations with two unknowns. Sáré tó ní ìbéèrè. Okay, Ayọ̀mídé tẹ́ wà pẹ̀lú wa. So nísìnyí báyìí a bọ̀ sí simultaneous linear equations àti mọ̀túnmọ̀ linear equation. A ní linear equation ó kọ mìíràn fún òun náà ní kí ni o simple equation. Bó láti mọ̀ dámọ̀ tó bá jẹ́ pé power variable yẹn ta ní 1 ni tí ó sì lè ju 1 lọ a mọ̀ ní linear equation tàbí simple equation. Kí la máa pè ní simultaneous linear equation with two unknowns? Ẹ rí pé léyìí tá a ti ń ṣe bọ̀ wá tẹ́lẹ̀ variable tá ń wá variable tá ń ṣàwárí rẹ̀ ọyọ kan ajá sí pé variable lè pé méjì. Tí variable bá ti pé méjì báwọn kí a bá lè ní èsì kan fún kí ni o fáwọn variable méjèèjì wọn ajá sí pé a gbọ́dọ̀ ní equation méjì náà òfin ìṣirò ni. Okay now gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹgbẹ́ tí n bá ní kí ni o y minus s equal to 3 y minus s equal to 3 ṣe pé mo lè collect like times y mi ọmọ jẹ́ kí ni o 3 plus x. Ẹ rí pé èsì x àti y value x àti y mi báyìí ó lè jọyọ̀ kan lọ. Àkàlàṣe tí n bá ní x mi jẹ́ 1 gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ rí pé y mi ó jẹ́ kí ni y mi ó jẹ́ 4. Tí bá tún ní x mi jẹ́ 2 y mi ó jẹ́ kí ni
yóò mọ jẹ́ 5 so a ní àwọn nọ́mbà oríṣiríṣi fún x àti oríṣiríṣi fún y tó yẹ pé kò tẹ́ kí ni kò ṣeé kà tán mo bó ti yá báwọn tó bá ti jẹ́ pé ọ̀kan ló wà ní variable méjì equation kan fún variable méjì ajá sí pé tá a bá fẹ́ ní èsì kan ṣoṣo fún x àti y ní tá a máa ṣe náà ni pé kí ni o tá a bá ti ní equation méjì tá a bá ti ní variable méjì tá a ń ṣàwárí wọn ajá sí pé a gbọ́dọ̀ mọ̀ ní kí ni o a gbọ́dọ̀ mọ̀ ní equation méjì náà tá a bá ní variable mẹ́ta tá a fẹ́ ṣàwárí wọn ajá sí pé tá a bá fẹ́ ní ọ̀kan ṣoṣo answer kan ṣoṣo fún àwọn kíni o àwọn variable tá à ń ṣàwárí wọn yìí náà a gbọ́dọ̀ ní equation kíni o a gbọ́dọ̀ ní equation mẹ́ta tá a bá fẹ́ ní unique solution a máa ń pè ní unique solution so fún àǹfààní àwa tá à ń ṣe ìṣirò ní school ẹ rí i pé a ní kíni àwọn solution lóríṣiríṣi so a lè ní unique solution so ti yín bá a lè ní infinitely many solution unique solution náà ni pé kí ni nínú tá à ń ṣàwárí wọn yẹn ọ̀kan ṣoṣo náà ni ó mọ jẹ́ tápẹ́ bá wá x àti y ajá sí pé value x àti y ò ní mọ jù kan lọ bẹ̀tà bá ní infinitely many solutions òun náà ni pé kí ni o yóò pọ̀ yóò jù kan lọ ìgbà tá a máa ní infinitely many solution nínú àpèjúwe náà mo ṣe láọkọ ohun pé báyá ké ní kí ni o ké ní variable méjì tí mò ń ṣàwárí wọn tó wá jẹ́ pé equation kan ni wọ́n fún mi lórí rẹ̀ in lè ṣe kíni ilé gẹ́ẹ̀tì èsì kan ṣoṣo fún wọn so ti yẹn bá wọn so màá máa ní infinitely many solution ẹlẹ́ẹ̀kẹta ni no solution so ti yẹn bá wọn ọ̀yà kápá nírò nǹkan báyìí ìjẹ́ bó la ṣe fẹ́ ṣe kíni bó la ṣe fẹ́ mú solution bí báyìí báyà mo wá ní 5 is equal to 3 ẹni pé kò tiẹ̀ sí nǹkan kan tí mo fẹ́ wá mi báyìí so bẹ́tà ní tá bá tẹ̀síwájú nínú ìwé yìí a máa ṣàlàyé àwọn ọ̀kọ̀ọ̀kan lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ tí mo fẹ́ kẹ́ dìmú bí báyìí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun náà ni pé tá bá ní unique solution a máa ní unique solution tó bá jẹ́ pé mo fẹ́ ṣàwárí variable méjì ajá pé ní ìgbà tí mo fẹ́ ṣàwárí variable méjì yẹn o equation náà gbọ́dọ̀ mọ pé mélòó Ayọ̀mídé equation gbọ́dọ̀ mọ pé mélòó a pé méjì ẹ ṣeun tó bá jẹ́ mẹ́ta náà equation gbọ́dọ̀ pé mẹ́ta tó bá pé mẹ́rin equation gbọ́dọ̀ pé mẹ́rin tí ọ̀jọ̀gbọ́n ṣàlàyé fún wa nìyẹn pé tá bá ní linear equation ní 2 variable yóò mọ ní infinitely many solution ẹgbà ti gbọ́ àlàyé tí mo sọ yẹn so a ti gbọ́ àlàyé tí mo sọ yẹn pé ó wá ní however so tá bá ní 2 equation báyẹn a lè ní kíni o a lè ní x àti y tí ó mọ fún wa ní unique solution báwọn so gẹ́gẹ́ bá ṣe mọ̀ ọ̀jọ̀gbọ́n wa fẹ́ ṣàlàyé báyìí àwọn mẹ́tọ́ọ̀dù oríṣiríṣi tá fi lè ṣe kíni o tá fi lè ṣe simultaneous equation ẹgbẹ́ tẹ́ bá wo inú ìwé wọn nǹkan méjì method méjì náà ni wọ́n lò tí wọ́n fi solve ẹ̀ alákọ̀ọ́kọ́ nù rẹ̀ náà ní kíni o solution by substitution eléyìí tá à ń pè ní kíni substitution method ẹgbẹ́ nínú àwọn tá a sábà mọ̀ pàápàá jùlọ àwọn tá a wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ a mọ̀ pa ní kíni o a ní elimination method substitution method a dẹ̀ ní kíni o a ní graphical method ẹ ṣeun àkàlàṣe ojú bá ń lọ kódà a lè tún lè kíni a lè lo matrix fún ìgbà bá dé matrix a mọ̀ ṣàlàyé àwọn ilé a lè lo matrix method inú matrix method a lè lo ní pé a lè lo inverse matrix láti fi wá simultaneous equation kódà a lè lo tí a ń pè ní Cramer's rule so tí ń bá matrix inversion wọ́n mọ̀ lo inverse matrix kan láti fi wá solution fún ṣùgbọ́n Cramer's rule kí ló wọ́n mọ̀ lò Ayọ̀mídé kí ni Cramer's rule mọ̀ lò ó ní fọ́múlà tó máa ń fi sí sọmọ pé nínú kí ni o nínú àwọn terms matrix gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn nínú àwọn terms matrix tá fi mọ̀ lò tá bá fẹ́ lo matrix inversion láti fi find the simultaneous equation wa láti fi ṣàwárí àwọn variable unknowns yẹn ni pé inverse matrix la mọ̀ lò so tí ń bá bẹ̀ fún Cramer's rule ló ń kọ́ sí inverse la máa lò àbí kí la mọ̀ lò simultaneous a máa lo determinant a máa lo determinant so tí yé bá ó rí pé tọ̀ bá gbàgbé kápẹ́ bá ní a1x1
plus b1 x1 ọ̀jọ̀gbọ́n ṣàlàyé fún wa nínú ìwé yìí o plus is equal to c1 a2 x2 plus b2 y2 is equal to c2 ṣe ń pé òun náà ni pé kí ni wàá kọ́ wá determinant d rẹ̀ d yẹn òun náà ni pé kí ni coefficient àwọn unknowns rẹ̀ yóò máa jẹ́ kí ni o yóò máa jẹ́ determinant wọn x1 y1 x2 y2 mo bó ti ń bá wàá tún wá dx náà ni pé kí ni o kó máa jàrọ àwọn coefficient x yìí kí ló fi máa jàrọ wọn àwọn constant tó wà ń ta yìí sọ pé a1 a2 lẹ́ẹ̀ká kọ tẹ́lẹ̀ ajá sí pé kí láti mọ jàrọ rẹ̀ c1 c2 ilé máa jẹ́ kí ni o b1 b2 ọ̀yà ó tún lè wá dy wa ajá sí pé kí ló mọ̀ ṣe fún àwọn coefficient y náà b1 b2 yìí kí ló mọ̀ fi jàrọ rẹ̀ ọmọ fi c1 c2 jàrọ rẹ̀ yóò máa jẹ́ a1 a2 c1 c2 lẹ́yìn tó bá ti ṣe bẹ́ẹ̀ ajá sí pé kí ni o ajá sí pé x rẹ̀ yóò máa jẹ́ kí ni ds over d y rẹ̀ náà máa jẹ́ kí ni o d divided by dy over d náà mo fi sọ ìpè matrix inversion kí lá máa lò a máa lo inverse of matrix láti fi solve simultaneous equation bẹ̀ fún Cramer's rule determinant lá máa lò ìjẹ́tẹ́lẹ̀ bá yé wa gẹ́gẹ́ mo ṣe ń ṣàlàyé lọ nínú ìwé yìí ọ̀jọ̀gbọ́n method méjì lòun mú wa substitution method tó ti yé ẹlẹ́ẹ̀kejì ní elimination method ṣùgbọ́n wọ́n pè lóko mìíràn kí lóko tí wọ́n pè òun náà ní pé kí ni o òun náà là ń pè ní kí ni equating coefficient náà ni òun náà ni elimination method so ti yá máa ṣe é rí pé tá a wá lo elimination method náà ni pé ìntà máa ṣe náà ni pé kí ni coefficient equation méjèèjì tàbí variable tá a fẹ́ pa yẹn kó fi lè papọ̀ so ti yá máa àkàrà ṣe tó bá ti papọ̀ tán kí láṣe lẹ́yìn rẹ̀ a ṣe kí ni o eliminate wọn dànù so ajá sí pé a tó ti gbọ́ ìtumọ̀ mìíràn sí nísìn tá a bá fẹ́ mọ́ sọ pé elimination method fún method kejì yẹn kọ́ kí lá máa pè tá a bá fẹ́ sọ pé elimination method kí lá máa pè equating coefficient ọ̀yà ẹja wa mú ọlẹ́ ọ̀kọ̀ọ̀kan ẹja kọ́ mú substitution method mo nígbà pé gbogbo ala mọ eléyìí tẹ́lẹ̀ so akànfẹ́ mọ́ ṣe kí ni a lè fẹ́ fi mọ́ ṣe ìdárayá lánìí pé nínú àwọn ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà la ṣì wà program 5 ó sì ti fẹ́ parí ọ̀yà ẹja wò ọ̀jọ̀gbọ́n fẹ́ lo substitution method fílẹ̀ substitution method so ó ní 5x plus 2y is equal to 14 3x minus 4y is equal to 24 ẹ pé question méjì tí wọ́n ní lílé so ẹ kọ ilé equation 1 equation 2 ẹ jẹ́ wá ṣàlàyé kí là ń pè substitution method ní pé kó ṣe kí ni o ká fi subject kan sí subject of the formula tàbá tí a fi subject variable kan sí subject of the formula ká lọ gbé sí equation mìíràn ìdí ni pé gbogbo wọn àjọ ṣe kí ni o wọn àjọ ní wọn padà jọ kó àǹkó so tí èmi bá wọn ok ẹ jẹ́ n ṣàlàyé nǹkan kan fún wa ká pé ní ìsìn nínú àpẹẹrẹ a ní bọ́ọ̀lù blue a dẹ̀ ní bọ́ọ̀lù green máa fẹ́ kí gbogbo ọmọ jẹ́ green ṣe pé tí mo lè ṣe ni pé kí n jẹ ara àwọn blue tó wà ń bẹ̀ kí n wá fi green ṣe kí ni o kí n fi rọ́pò rẹ̀ nínú táàmù ṣe nìyẹn ẹ wá gbàláyé o ká tó wá lo substitution method ní tẹ́ẹ̀kọ́ ṣe ni pé ẹ kọ́kọ́ wò pé coefficient wo ló kéré jù nínú àwọn kíni coefficient variable wo ló kéré jù ẹ gbé níbí báyìí ní coefficient yìí kó jẹ́ 5 coefficient yìí ó jẹ́ 2 a ní coefficient eléyìí jẹ́ 3 a ní coefficient eléyìí jẹ́ 4 ẹ lè mọ́ take into account àwọn negative bẹ̀ ẹ rí pé coefficient tó kéré jù báyìí òun náà ní kíni òun ní 2 ajá sí pé máa ní from ibo dẹ̀ ní coefficient yẹn wà nínú equation 1 ẹ máa ní from equation 1 àkàlà ṣe dandan ní ká ló èyí tó eléyìí ni rárá ẹ lè lo èyí tó bá wù yín ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ ju ó sì rọrùn láti lò ẹ pé tá a bá ní equation 1 kí ni equation wa sọ 5x plus 2y is equal to 14
níwọ̀n gbà tí mo ti lélẹ̀ báyìí kí ni màá ṣe o òun náà ni pé kí báyìí ṣe lẹ́ẹ̀kan kí n fi y is the subject of the formula àǹfààní tá a wá nìyẹn kí y is jẹ́ subject of the formula kápẹ́lẹ́ iná lẹ fẹ́ lò ajá sí pé x náà lẹ́bi ṣe subject of the formula nǹkan kan náà ni ó fún wa so ti yé mi báwọn ajá sí pé lẹ́mọ̀ jẹ́ 2y is equal to 14 tẹ́lẹ̀ bá ti fo gádà kí ni ọmọdé o minus 5x mo rò bó ti yé mi báwọn so ọ̀yà bọ́ọ̀ máa sì mọ y mi máa jẹ́ 14 minus 5x divided by 2 ẹ wá pèlè ní equation 3 bọ́ọ̀lù búlú àti green lọ́wọ́ àánú àpẹẹrẹ nísìn báyìí mo á fẹ́ kí gbogbo bọ́ọ̀ mi kó jẹ́ blue ajá sí pé ń yọ kí ni jáde màá máa yọ green jáde ẹ rí i pé equation wọn àlẹ́ lò ẹ tún gbúdọ̀ gbé equation titun tẹyọ láti bẹ̀rẹ̀ tún gbúdọ̀ gbé sínú rẹ̀ mọ́ ẹ rí i pé kọ́ rọrùn kò tiẹ̀ bá làákàyè mu kí ni o kí bàbá ló wọn fi ọmọ rẹ̀ irọ́ ṣe ẹgbẹ́ inú bíbá yìí láti fa eléyìí yọ ajá sí pé tẹ bá fẹ́ substitute díẹ̀ ẹ gbúdọ̀ substitute díẹ̀ síbi tẹ́ ti fà yọ mọ́ torí bó lẹ́mọ̀ á gbé sí ibi òmíràn ẹgbẹ́ wọn fi máa sọ pé ẹ̀gbọ́n àtàbúrò gbúdọ̀ fẹ́ra wọn tó ti bá wọn tí wọ́n bá fẹ́ fẹ́ra ajá sí pé wọ́n lọ ilé ibòmíì nígbà yẹn pé wọ́n jọ jáde níbì kan náà ni tó ti wá báyìí ọ̀yà ẹ máa ní put y equals 14 minus 5x divided by 2 in equation what? In equation ẹ má bínú ìgé mi ń ṣàṣìṣe ni ó ti sá lọ ẹ jẹ́ n tún ṣí padà bó ní sí àti ń rí àpàtì mi padà. Sir. Báyìí ńkọ́. Ó ti jáde. Ok, ẹ ṣeun. Ọ̀yà, mo láà lè ṣe kí ni? Mo láà lè gbé síbi tá a ti fàáyọ. Níbo lá máa gbé sí báyìí? Equation ẹlẹ́ẹ̀kejì. Tọ́ ẹ gbé nú equation 2 lẹ́ ti fàáyọ. Ajá sí pé tẹ́ bá fẹ́ substitute ẹ̀ níbo lẹ́mọ̀ gbé sí equation aláàkọ́. A máa ní put y equals 14 minus 5x divided by 2 in equation 2. So ti yọ báyìí ọ̀yà ibi tá a bá ti rí y kí la mọ̀ gbé sí 14 minus 5x over 2 yóò máa jẹ́ 3x minus 4 into 14 minus 5x over 2 is equal to 24. ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ 2 lè gélé yóò 2 yá 1 2 yá 2 kí ló kù ta ní 3x minus 2 into 14 minus 5x is equal to 24. ọ̀yà tá a bá ṣe síwájú sí kí la mọ̀ ní o ajá sí pé ọmọ jẹ́ 3x pé tẹ́ bá wò dáadáa tẹ́ ṣàkíyèsí rẹ̀ àti ní gbogbo àwọn fẹ́rẹ́bù yẹn ti wà ní kíni lágbọ́n ní x báyìí ẹ̀rí pa ti fa eléyìí tó jẹ́ y tó jẹ́ àmúlùmálà ń bẹ̀ kúrò àti fà kúrò ilé máa jẹ́ 3x minus 28 minus 2 times minus 5x yóò jẹ́ plus 10x equal to 24. ẹ̀rí pé tẹ́ bá ṣe kíni tẹ́ bá ṣàkójọ wọn ilé jẹ́ 3 plus 10x yóò jẹ́ 13x equals to 24 ẹgbẹ́ arákùnrin yìí jáde yóò jẹ́ plus 28 gbogbo tí yẹn bá so 13x ó mọ̀ fún mi ní kíni 52 kíni máa multiply pẹ̀lú 13 tí ó mọ̀ fún mi 52 ẹ̀rí pé 4 ni bó láti mọ̀ pé 4 ni you divide both sides by 13 52 over 13 ilé ọmọ fún mi ní 4 mo rò bó tí yẹn bá ilé ọmọ fún mi ní 4 ẹ̀rí pa ti mọ̀ x òun náà ni pé tí bá ti á mọ̀ x tán màá máa lọ sọ x yẹn sínú kíni o equation tí mo fà yọ so màá máa ní put x equals 4 in equation what? In equation 3. Ajá sí pé kí ni wọ́n jẹ́ y is equal to 14 minus 5x divided by 2. Wọ́n bó ti yé mi báwọn. Ọ̀yà ibi tí bá ti di x yẹn máa jẹ́ 4 y mi máa jẹ́ kí ni o 14 minus 5 times 4 divided by 2. Yóò jẹ́ 14 minus 20 divided by 2. 14 minus 20 ó fún mi ní minus 6. Yóò jẹ́ minus 6 over 2. Eléyìí tí ó mọ̀ jẹ́ 3. Ajá sí pé x mi ó mọ̀ jẹ́ kí ni o x mi ó mọ̀ jẹ́ 4 y mi ó mọ̀ jẹ́ minus 3. Ẹ máa gbàgbé ìtọ́jọ̀gbọ́n sọ. Ìpè kọ́kàn wa lè balẹ̀. Òun náà ni pé tá a bá ti mọ èsì ìtọ́kọ̀ọ̀kan jẹ́ báyẹn. Ìta ṣe lẹ́yìn rẹ̀ òun náà ni pé kí ni o ká wá sọ sí.
ká máa wò báyá yóò fún wa ní intan wa ẹ pé tẹ́ bá gbàgbé equation tí wọ́n fún wa rẹ̀ o a ní 5x plus 2y is equal to 14 ọ̀yẹ̀ ìjà wò pé tí n bá sọ in tí mo wá ń bíbá yìí sí ṣé yóò fún mi ní 14 bákan náà ọ̀yà ibi tí bá ti dé sí ìṣẹ̀ gbàgbé first yóò jẹ́ 5 times 4 plus 2 times minus 3 5 times 4 yóò jẹ́ 20 minus 6 ẹ̀tìrì kó jẹ́ 14 ẹ̀ pé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ fún ẹlẹ́ẹ̀kejì náà nǹkan kan náà lágẹ̀tì so nǹkan kan náà lágẹ̀tì mo rò pé kí n ṣe àpẹẹrẹ yẹn sí torí àkókò kí n tó lọ sí elimination method a lè bẹ̀rẹ̀ elimination method ní ọ̀sẹ̀ tó ń bọ̀ so a lè bẹ̀rẹ̀ elimination method ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀yà ẹja tún orú eléyìí o a ní 3x lọ́sẹ̀ tí ń bọ̀ kọ́lọ́n sọ àjùgbà náà lọ so ìbéèrè kan náà yìí náà ni màá lò tí màá fi ṣe wọn tọ́lọ́jọ̀gbọ́n tó fẹ́ ṣàlàyé bá ṣe lè ṣe eléyìí tó bá jẹ́ kí ni o 3 by 3 a ní equation mẹ́ta adẹ̀ ní tánsà wádìí wọn náà tó náà jẹ́ mẹ́ta so 3x plus 2y is equal to 16 4x minus 3y is equal to 10 ẹgbẹ́ pẹ̀lú àlàyé tí mo ṣe pé kó lè rọrùn fún wa mo léyìí tó bá jẹ́ pé coefficient rẹ̀ kéré jù òun ni ẹjá máa fi ṣe subject of the formula bẹ́ẹ̀ bó ní tẹ́ bá fẹ́ lò nǹkan èsì kan náà lẹ́yìn mọ̀ fún wa tẹ́ bá fẹ́ lò kò sí aláburú bẹ̀ rárá ká pé léyìí ni mo fẹ́ lò ẹtíkẹ́tẹ̀ mo lè lò so ẹ jẹ́ ká lò báyẹn bẹ́ẹ̀ ẹ lọ́ dìmọ̀ kó lè yá wa òun náà ni pé ilé tó bá kéré jù yẹn ní kẹ́ mọ́ lò so ká pé léyìí la fẹ́ lò ẹ lè ní from equation 2 láti equation 2 kí la fẹ́ ṣe ní equation 2 òun náà ni kẹ́kẹ́ farakùnrin yìí ká fi ṣe subject of the formula tó máa jẹ́ 4x minus 3y is equal to 10 ọ̀yà ẹgbẹ́ lè yí wá bí yóò jẹ́ 4x is equal to 10 nígbà tí wá bí báyìí kí lélẹ́ yóò di plus 3y ọ̀yà àjásí pé x mi sí náà máa jẹ́ kí ni o 10 plus 3y divided by 4 ẹ̀rí pé àti fi x ṣe subject of the formula so ti yé wa ẹ wá pèlè ní equation 3 mo tẹ́ bá ti ní equation 3 tẹ́ wá ní put x is equal to 10 plus 3y divided by 4 equation wo la máa gbé sí báyìí ṣé equation 2 la máa gbé sí àbí equation 1 ẹ rí pé mo la lè gbé sí equation tá bá ti fà yọ equation la dẹ̀ ti fà yọ equation 2 la ti fà yọ ajá sí pé tá bá fẹ́ gbé sí equation kan ní ìsìn equation wo la máa gbé sí o equation 1 equation 1 ọ̀yà níbi báyìí ibi tí bá ti wá di x máa fi 10 plus 3y over 4 sí yóò máa jẹ́ 3 into 10 plus 3y over 4 plus 2y is equal to 16 kò sí tó lè gẹ́ra wọn ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ̀rí pé lè ti wà ní kíni ó ti wà ní fraction pẹ̀lú àlàyé tá a ṣe lẹ́ẹ̀kan ọ̀jọ̀gbọ́n ní ta bá ní algebraic equation kan tó wà ní fraction kí láàkọ́ ọmọ gé kó a kọ́kọ́ mọ yanjú denominator wọn bó ládẹ̀ ṣe mọ yanjú denominators bó láti mọ yanjú denominator wọn a wá LCM wọn ẹ ṣeun a multiply pẹ̀lú LCM denominator multiply through by 4 ẹ ṣeun tí ń ṣe 4 yẹ máa jẹ 4 times 3 10 plus 3y divided by 4 plus 4 times 2y is equal to 4 times 16 ẹgbẹ́ alákùnrin méjèèjì yóò gẹ̀rẹ̀ àwọn àbí ilé ọjẹ́ 3 into 10 plus 3y plus 8y is equal to 64 tẹ́bá ṣe síwájú sí ilé ọjẹ́ 3 times 10 30 3 times 3y 9y plus 8y equals 64 ọ̀yà àwọn tí wọ́n jọ papọ̀ ẹ̀rí pé lè táàmù y ni wọ́n wò tẹ́bá so àwọn méjèèjì papọ̀ ilé ọ̀wà fún wa ní kíni 17y equals to 64 minus tẹ́bá gbárakùnrin wá yẹ́ mọ̀ jẹ́ minus 30 àbí yẹ́ mọ̀ jẹ́ 17y equals to 34 ajá sí pé kí ni o y mi ọmọ jẹ́ 34 divided by 17 ẹ̀rí pé ọ̀rọ̀ jẹ́ nǹkan lọ so tí bá tí a mọ̀ pé y mi jẹ́ 2 màmá sọ pé kí ni o put y equals to 2 in equation what? In equation 3, equation kẹta on bẹ̀lẹ̀ sọ sí. So that if ní dára ńlá, so ẹgbẹ́ ta ní x is equal to 10 plus 3y over 4. X is equal to 10 plus 3y divided by 4. Mo dẹ̀ tí mo y mi bọ́ jẹ́ kí ni nísìn? Ṣe pé y mi jẹ́ 2 àbí?
Ajá sí pé ó jẹ́ 10 plus 3 times 2 over 4. Yóò máa jẹ́ 10 plus 6 over 4, 16 divided by 4, which is equal to 4. Which is equal to 4. Ní ìṣẹ́jú mẹ́ta tí ó kù. So mo fẹ́ ká sáré ẹ́rí pé nísìnyí báyìí pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú tẹ́lẹ̀ ṣe pé léyìí òun ló yẹ ká ṣe kí ni òun ló yẹ ká lò ẹjá rò pé báyà tá a bá lò ságẹ̀tì kan náà ágẹ̀tì kankan náà ẹ jẹ́ ká dán wò 3x plus 2y is equal to 16, 4s minus 3y is equal to 10. Ọ̀yà ìgbà tí mo ti mọ̀ pé eléyìí ni mo fẹ́ lò báyìí eléyìí ni mo fẹ́ gé ajá sí pé màmá ní kí ni from equation what láti equation kí ni láti equation 1 àbí mo dẹ̀ fẹ́ fi arákùnrin ṣe subject of the formula ajá sí pé màá kọ 3x plus 2y equals to 16. Ọ̀yà 2y is equal to 2y equals 16 minus 3x. Y bí máa jẹ́ kí ni o 16 minus 3x over 2 àpèlé ní equation 3. Ẹ wá ní put y sọ y tí ń ṣe 16 minus 3x equal to 2 in equation what? Equation ọlá máa gbé sí báyìí. Sí equation 1 àbí equation 2? 2. Equation 2. Kí lè tí mo là ní gbé sí? Kí lè tí mo fi là ní gbé sí equation 1 mọ́? Náà lè papọ̀ mọ́. Torí bẹ́ẹ̀ láti ṣe subject of formula. Torí bẹ́ẹ̀ láti fàyọ. A gbé sí equation 2. Kí lẹ̀ ní equation 2 wá sọ? 4x minus 3y equals to 10. Ẹ ṣeun. Ajá sí gbogbo ibi tí n bá ti rí y mi, kí ni mo gbé sí nísìn? 16 minus 3x. 16 minus 3x over 2. Ẹ máa jẹ́ kí ni o? 4x minus 4x. 3 minus 3x over 2 is equal to 10. Ẹ̀rí kó tún ti jẹ́ fraction. Ajá sí pé a tún ṣe kí ni? Multiply through by the ẹ bá ní algebraic fraction tó dẹ̀ sì ní tó jẹ́ fraction. Ìtẹ́ ẹ̀kọ́ ṣe náà ní pé ẹ̀kọ́ mọ̀ gé fraction yẹn kú. Ọ̀nà tẹ́lẹ̀ gba gé náà ní pé kẹ́ multiply through by the LCM. Multiply through by 2. Ẹ̀rí pé 2 ní LCM wà báyìí àbí? Ajá sí pé ẹ máa jẹ́ 2 times 4s over 1 minus 3 times 2, 16 minus 3s over 2 is equal to 2 times 10 àbí? Arákùnrin yìí gẹ́ra wọn. 2 times 4x yóò jẹ́ 8x minus 3, 16 minus 3s is equal to 20. So ẹ̀rí pé tá a bá ṣe síwájú sí ẹ jẹ́ n pààrọ̀ gègé mi. Ilé ó jẹ́ 8s minus 48 plus 9s is equal to 20. Ẹ pé tá a bá ṣàkójọ wọn 8s plus 9s yóò jẹ́ 17s equals 20 minus what? 20 minus plus. Okay, 20 plus 48. Kí dẹ̀ ni 20 plus 48? 68 àbí? 68. So yóò jẹ́ 17 is equal to 68. Ajá sí pé ẹ̀sìn mi ẹ̀ mọ̀ jẹ́ kí ni o? X equals to 68 divided by 17. 17. Tí ń ṣe jẹ́ 4 kan. So tí ń ṣe 4. Kí ni màá multiply pẹ̀lú 17 is 4 náà ni? 4 náà ni. So lẹ́yìn rẹ̀ màá ní put s equal to 4. So s equal jẹ́ 4 ní equation wo? Equation tá a fà 2. Equation tá a fà yọ jáde hàn. So y is equal to 16 minus 3x divided by 2. Y equals to no, 3 into bracket 16 minus 3x divided by 2. No, eléyìí máa ní ṣe pé y wà ní. Okay, no, sorry. Àbí? Then. So y mi máa jẹ́ kí ni 16 minus 3 times 4 over 2. Yẹ máa jẹ́ 16 minus 12 over 2. 16 minus 12, 4 over 2. 4 divided by 2, 2. Ẹ pé bákan náà la wá la gẹ̀ẹ́tì. So eléyìí ni bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe kí ni? Eléyìí ni bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe simultaneous equation yìí pẹ̀lú substitution method. Kí láti ṣe? Òun náà ni pé ọ̀jọ̀gbọ́n ṣàlàyé linear equation. Kí ló pè linear equation? Òun náà ni pé kí ni o? Equation kan ni o. Tó jẹ́ pé highest degree x ń bẹ yóò mọ̀ jẹ́ 1. Ó dẹ̀ la mọ̀ pé equation yìí ó láti mọ̀ pé ní simple equation. Ládẹ̀sí tí mo wá unknowns láti mọ̀ ṣàwárí unknowns tí a mọ̀ sí variable nínú àwọn simple equation yìí kò lè rárá. Òun náà ni pé ká ṣe kí ni o? Ká ṣàkójọ àwọn tí wọ́n papọ̀. Ká wá fi variable tá ń ṣàwárí wọn yẹn ká fi ṣe subject of the formula. Ọ̀jọ̀gbọ́n tún ṣàlàyé simultaneous linear equation.
òun náà ni pé kí ni tí n bá ní equation tó jọ kan lọ so tí mo ti fẹ́ wá gbogbo wọn lẹ́ẹ̀kan náà ajá sí pé màá lo simultaneous equation mo dẹ̀ sọ fún wa pé a ní equation oríṣiríṣi, a ní unique solution, a ní infinitely many solution, a dẹ̀ ní no solution. Ó ní ká tó ní unique solution solution èsì kan tó jẹ́ pé kí ni o àwọn variable tá à ń ṣàwárí wọn yẹn yóò mọ̀ fún aláṣọ ajá sí pé ó gbọ́dọ̀ mọ̀ jẹ́ kí ni ó gbọ́dọ̀ mọ̀ jẹ́ pé so ó gbọ́dọ̀ mọ̀ jẹ́ pé kí ni o tá bá ní equation mẹ́ta tá bá ní unknowns yẹn mẹ́ta àgbọ́dọ̀ náà mọ̀ ní equation mẹ́ta. Ọ̀jọ̀gbọ́n dẹ̀ sì bẹ̀rẹ̀ substitution method fún wa. Ó náà ni pé ká tó bẹ̀rẹ̀ a kọ́kọ́ wo pé coefficient ti variable ló kéré jù, èyí tí coefficient yẹn kéré jù kó lè rọrùn fún wa ẹ fi substitute of the formula. Tẹ́ bá ti fi substitute of the formula ẹ wá lọ gbé value yẹn sí equation tó ṣẹ́kù ńlẹ̀ tí è ṣe equation tẹ́ fà yọ níbẹ̀. So lẹ́yìn rẹ̀ ẹ mọ̀ ntí variable kan jẹ́. Tẹ́ bá ti mọ̀ ntí variable kan jẹ́ ẹ variable yẹn ẹ fi wá ìkejì torí pé àkókò ti lọ púpọ̀. Olùpẹ́ púpọ̀ ní ọwọ́ àwa tí a darapọ̀ mọ́ wa. So ní orí ìkànnì Zoom tí a wà yìí àti ní orí ìkànnì Facebook. So pẹ̀lú ògo Ọlọ́run bá a máa tẹ̀síwájú ní elimination method lọ́sẹ̀ tó ń bọ̀. Táyé bá gbà wá láti bọ́ sí polynomial equation bẹ́ẹ̀ náà. So mi mọ̀ bóyá ìbéèrè kan wà àbí kejì kó tó di pé máa parí ètò. Ayọ̀mídé bọ̀ ni. Rárá sir. So bá mi kí lọ́wọ́ dáradára. Rárá sir. Tí tá fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó dìgbà. Ó ṣeun. Ó dàbọ̀.